Africa Content TV. Ilẹ̀ ti wà ń bẹ̀. Àwa decide, committee wa decide a fẹ́ kọ́ ilé yẹn. Ká tó ṣe 40 days. A fẹ́ kọ́ ilé yẹn. Yóò do 3-bedroom flat. Ó ní ìyá wa ṣàìṣẹ́ ṣe fún wa ní 500 blocks. Ẹlòmí and net properties. Àwọn ti tún fún wa ní 300 blocks. Wọ́n ní ká pè wọ́n, a ní cement. I need the òkúta, I need the iyẹ̀pẹ̀, ẹnikẹ́ni tó bá wish láti support. Wọ́n lè fi owó sí àkáǹtì yẹn tá a bá ti rí acknowledge gbogbo èèyàn. Gbogbo ẹ̀ náà la máa sọ lórí live radio. Ẹ ṣe àdúgbò sá, àti òkúlẹ̀ kí ẹ ṣe àdúgbò. Àkáǹtì ọba yẹn láti pè fún yẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kí a pe bàbá wa torí bàbá wa lè wà kálẹ̀ wá yìí bàbá yìí ló kọ́ àwọn. Náà tí àsìkò yìí pé wọn dáadáa. Ẹ máa Yorùbá náà mọ̀ kò sí nǹkan kan mọ̀ kò sásìkò mọ́ náà. Oúnjẹ àti sínú wà, kókó wà, ẹ̀kọ́ wà, búrẹ́dì wà, àbàrà wà, omi wà, mílíọ̀nù wà, ṣúgà wà, míìkì wà, gbogbo ọ̀pọ̀ tó wà sínú àti èso ìjọba àti sínú. Ẹ̀jẹ̀ gbọ́dọ̀ bàbá wa. Ẹ̀jọ̀ wọ́n ní gbogbo àtàrà lórí ìdúró yìí, ẹjọ́ ká lọ sí òkè ẹ̀jọ̀. Ẹjọ́ ká lọ sí òkè ẹ̀jọ̀. Ẹjọ́ ká kúrò lórí ṣe. Ẹjọ́ ẹ kúrò lórí títorí Ọlọ́run, ẹ tó títorí Ọlọ́run. A máa kọ́kọ́ sí lójoojúmọ́ ni ṣùgbọ́n ẹ̀kọ́ kan ní bẹ́ẹ̀ kí gbogbo wa kọ́ nínú ohun tó bá ṣe lénìí ìtàn ni ohun tó ṣe lánàá ìtàn ni ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó máa dà wá lẹ́yìn wa oríwo. Ṣé wàá ṣe láṣẹ? Mo bá ti kò ní tí ẹnì kọ̀ọ̀kan tó bá wí lọ́kàn rẹ̀ lákòókò ti gbìyànjú. Lákòókò ti gbìyànjú. Kò sí ìkan tó tẹ̀. Wọ́n lè má tẹ̀ àyè.